bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Isiaka Ọlálékan Arówólajé tí mo jẹ́ MC fún Olúbàdàn Àná. Látìgbà tí bàbá ti jẹ ni mo ti wà ńbẹ̀ títí di àárọ̀ yìí tá a fi ń jọba tuntun yìí k'Ọlọ́run jẹ́ kójú wa ṣe. Abẹ́ẹ̀ rí nǹkan bí bàbá wa àti kábíyèsí gan wọ́n jọ ń jórúkọ ni Ọlálékan. Bàbá wa ẹ bá wa sọ ipò yín, ẹ bá wa sọ fún àwọn èèyàn wa. Ipò mi kì í ṣe ipò tí kò ṣe mọ̀. Èmi ni mo jẹ́ MC tí mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún Olúbàdàn Saliu Adetunji lánàá. Mo rí gbàládùá pé ilẹ̀ Ìbàdàn lónìí Ọlọ́run jẹ́ ọmọ ojú wa ṣe. Ọmọ àràbà àná lèmi ní kì í ṣe àràbà tilẹ̀ Ìbàdàn wọ́n tá a wà yìí. Ṣùgbọ́n mo láti sọ pé èmi náà ń darapọ̀ ń gba àgbáyé àti ẹ̀yin tẹ́ ń gbòmí sílẹ̀ láti kí bàbá wa MOHOOD Ọlálékan Ìṣọ̀lá Balógun wúwa bọ̀ sórí àpèrè bàbá ńlá bàbá wọn. Ẹ ṣé gan ni bàbá wa. Ní àkótán mo kàn fẹ́ kẹ́ bá wa sọ ní kúkúrú àwọn nǹkan tí ó dàbí pé bóyá a lè sọ bí ìdùnnú tó wọnú yín lónìí. Báwo lára yín ṣe rí, báwo nínú yín ṣe rí, báwo lọ́kàn yín ṣe rí? Inú mi ń dùn, ara mi ti yá torí pé ọba tuntun ó gẹ̀rí àpèrè nílẹ̀ Ìbàdàn. Tẹ́ bá wo àwọn ìlú míì tí wọn ò ní ètò oyè bí bàbá wa Olúbàdàn ṣe lọ yẹn ó lè gbà wọn ní 20 ọdún 30 oṣù ká tó jẹ Olúbàdàn tuntun. Mo torí pé ìlànà oyè Ìbàdàn ó létò bí ọba ti wà ń bẹ ní ìsìn gbogbo àtàjọ ọmọ Ìbàdàn lámì tó kàn lẹ́yìn wọn, lẹ́yìn ọba mi bàbá tó jẹ́ abẹ tó kàn lẹ́yìn wọn. Nítorí náà Ìbàdàn oníṣòro ìṣòro òsì fún Ìbàdàn. A wá ń fi àsìkò yìí kí bàbá kú oríire. Ọlọ́run jẹ́ wọn pẹ́, yóò jẹ́ wọn dé àyè àgbà. Ìbàdàn ò ní bàjẹ́ o torí wọn kì í jà, wọn dẹ̀ kì í dun ọba ilẹ̀ Ìbàdàn. Wọn àdùn tẹ́ bàbá náà fi débẹ̀. Bẹ́ẹ̀ bá sì wo nísìnyí bàbá náà fẹ́ lò tó ọdún 23 tí wọ́n ti ń bá òye bọ̀ kó tó di pé àná àdó Olúbàdàn báyìí. Bàbá tó kò lánàá 40 ọdún náà fi ń gun òkè